oògùn oyún ìju fún obìnrin ó lè bí ọmọ ó dẹ̀ lè máa kọ́ọ̀tì díẹ̀díẹ̀. Bá mi wá ẹ̀gúsí bàrà, bá mi wá imí ọjọ́, bá mi wá bọ̀ọ̀ní, bá mi wá èso láà, èyíkéyìí èso láà, bá mi wá ẹ̀tù ìbọn ìbílẹ̀, bá mi wá ọmọ atare kó pọ̀, bá mi wá kánhún blálà, bá mi wá álọ̀mù dúdú díẹ̀, bá mi wá ewé àti òdòdó àsùnrùn òyìnbó. Wá lọ gbogbo nǹkan wọ̀nyẹn ẹ wá gún papọ̀. Ẹ yọ àwọn èso tó ń bẹ nínú bàrà yẹn kúrò, ẹ gún gbogbo ẹ̀ papọ̀, ẹ sa síbò òjì tó bá gbẹ ẹ sọ di powder. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0932981364. Charity account 0932981364. GT Bank Nigeria. Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá ẹ WhatsApp àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425. Ẹ kọ́lù wá lórí +234 810 913 1425. A wà ní Lẹ́kì Àjà Abraham Adesanya, bẹ́ẹ̀ ni Etí Ọ̀sà Lagos. Kò síbi tẹ́ wà tí product wa ò dé. Tó bá ti lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó gún papọ̀ lódó tó tutù, ẹ sa síbòjì tó bá gbẹ ẹ sọ di powder kó mú lẹ́bẹ́lẹ́bẹ́. Ìwọ tó ń wojú Ọlọ́run bá fọmọ tó ní fibroid tó wá lọ fún full package. Tí èjì ò dẹ̀ sí sáìdì ẹ mọ́ wá lọ fún full package wa. Ó ní bá ṣe máa bá ẹ control ẹ̀ tó yẹ pé wàá máa lo oògùn fibroid tó bá dẹ̀ ti parí period wàá tún bẹ̀rẹ̀ sí ń lo oògùn láti lè jẹ́ kó lóyún. A máa regulate ẹ̀ fún ẹ, má wò pé wọ́n wà tíjọ́ tó ti ń gbìyànjú láti dọlọ́mọ láyé wàá rí pé oríṣiríṣi bó ṣe ń pàkan nìkan rú. Wá lọ fún full package. Gbogbo nǹkan tó ń jẹ́ ìpèníjà tí ó kì í jẹ́ kóbìnrin conceive ló ti wà nínú full package yìí. Bismillah ta'ala àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run. Orí titi ẹ náà ò ní gbàbọ̀dẹ̀ wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n. Ọlá ti tóbi Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, wá lọ fún full package. Tó bá ní fibroid, o ní ovarian cyst, o ní infection, o ní PID, pelvic inflammatory disease, oríṣiríṣi àwọn sickness tí ò kí ń jẹ́ kóbìnrin conceive, wọ́n jókòó sínú womb, wọ́n jókòó sínú ovary ẹ, wọn ò jẹ́ kó lóyún ní, o ní fibroid ní, o ní blockage of tube ní, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ contact wa lórí +234 810 913 1425. Bismillah ta'ala wa dúpẹ́ fọ́lọ́run ó lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú. Ẹ contact wa. Àwọn product wà lóríṣiríṣi tá a máa fún yín made in India, packed in South Africa. A dẹ̀ tún máa ṣe special pẹ̀lú ẹ̀ fún yín. Ẹ gba product, ẹ gba special tá a máa dìídì made fún yín. Wàá dẹ̀ finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n. Àtẹni tó ní challenges tó ọkùnrin tó ẹ pé ní weak erection, quick ejaculation, nǹkan ọmọkùnrin ẹ kéré ni kò lè perform dáadáa ni. Abẹ́ni tó ń forí kókó alátakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun. Ètò ọ̀ǹtún wà tá a fi kọ ojú problem yín fún yín. Ètò sàárà wà, ètò àdúrà wà, àwọn àlàl powder wà lóríṣiríṣi. Ètò àwẹ̀ wà láti yanjú problem yín fún yín. Bismillah ta'ala tó rọ́lọ́run ọba ló ń control ayé. Ó wà ń lo òyìnbó bí aláìṣe, ó ń ṣiṣẹ́ bí aláìṣe. Ẹ pè wá fún ike ìpèníjà tó bá wù kó dojú kẹ̀dá. Bismillah ta'ala. Ẹ dúpẹ́ fọ́lọ́run kó wá síbi tẹ́ wà tí tá àti lè send nǹkan sí yín. Within Nigeria ni abroad ni ẹ wo page wa ẹ rí gbogbo ayé send nǹkan káàkiri. Ẹ̀yin lẹ máa sanwó delivery. À ń lo DHL láti deliver, a dẹ̀ ń lo GIG logistic náà. Bismillah ta'ala tó bá ti sọ kíní ìdí powder, obìnrin tó ní oyún ìju tó bá wà nínú womb tí gíráàmù ẹ bá tóbi kò ní jẹ́ kó conceive, ó máa ń boyún jẹ́ ni. Unnecessary menstruation máa wá, ó lè máa ṣe period kẹ́jẹ̀ yẹn má dá, oríṣiríṣi àwọn symptoms ló wà ń bẹ̀. Bismillah ta'ala wàá máa lo ṣíbí kan láàárọ̀ kùtùkùtù pẹ̀lú warm water àbí pẹ̀lú ògì ẹ̀kọ. Àwọn míì máa ń lò pẹ̀lú ọtí bẹ̀ tó ní di ọtí, lò pẹ̀lú warm water àbí ògì ẹ̀kọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, iṣẹ́ tí mo kọ iṣẹ́ àìkó kan àwọn èèyàn lára. Tó bá ti ń lò bẹ́ẹ̀ máa lò ní, tó bá lò lónìí ò ní lò lọ́la wàá lò lọ́túnla, tó bá lò lónìí ò ní lò lọ́la wàá lò lọ́túnla. Tó wẹ́ pé gíráàmù fibroid yẹn tóbi ó pọ̀ máa lò lójoojúmọ́. Bismillah ta'ala fibroid yẹn máa yọ tán tó bá wá ní lock torí anazu shakta izama anta shukita umu la yastawi nakama la yastawi sajar. Bí gyoko ṣe jọra wọn bẹ́ẹ̀ làwọn èèyàn jọra wa. Ẹlòmíì tó bá jẹ́ pé ara ẹ̀ ṣe kìíní tó bá lo powder yìí ó lè bí fibroid yẹn bí ọmọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bismillah ta'ala ẹni tó bá rẹ̀ pa ara ẹ̀ fẹ́ le díẹ̀ tó bá ń lo kìíní fibroid yẹn máa cut. Má tún wá jẹ́ kí n tàn ẹ́. Ẹni tó ní urinary tract infection lọ́kùnrin tó ní ìsétọ̀, ẹni oògùn tó bá ti ṣiṣẹ́ fún fibroid lóbìnrin, ọkùnrin lè lò tó jẹ́ gbòógì. Ọkùnrin wo ló lè lò? Ọkùnrin tó bá ní ìsétọ̀ tó ní prostate enlargement,
o lè lo oògùn fibroid torí fibroid fún obìnrin prostate enlargement fọkùnrin ọ̀rọ̀ tó wáìdì ni so àdúrà wa gbà gbogbo ike ìpèní níjà kọ́ńtàtì ṣe é kí àfa àgbà ọlọ́run lọ́ba onímọ̀ wà máa ó tí tòmínà ilmi ilé akọ̀lélà àmọ́ ó ní ká ní àìdíà nínú iṣẹ́ yìí ó fi iṣẹ́ yìí mọ̀ wá torí iṣẹ́ tá a bá ń lé ni bismillah ta'ala àdúrà gbogbo wa gbà o bismillah ta'ala ẹ bá wa share program kó kan àwọn èèyàn lára inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run bá lóní o ma salamu wa ila liqa'i.